Leyin Jesu kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí mo sí o. Leyin Jesu kò sẹ́nìkan o. Bàbá mímọ́, alágbára mo mọ orúkọ rẹ̀ o. Ìgbà ìsìn ayé máa dé o. Gbogbo tí Jésù sọ ní Matthew 24 ó ti ń ṣẹlẹ̀ òpin ayé ńlá wáyé. Bàbá mímọ́ mo máa sátọ̀ wá o. Dákun gbà mí, dákun gba ayé mi yìí láwo. Bàbá mímọ́, alágbára mo mọ orúkọ rẹ̀ o. Lẹ́yìn Jésù mi o, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Ọ̀rẹ́ mi jẹ́ àjọkọ́, ọba mímọ́ lọ́ba tí mo ń sìn o. Mo mọ orúkọ rẹ̀ bàbá, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀ o. Kí ló tó ń dá ọlọ́kàn rú o? Kí ló dé tó ń ronú? Ipa Jésù kà pẹ̀lú Ọlọ́run gbogbo ní ṣíṣe. Kò máa ṣòro f'Ẹlẹ́dùmarè. Gbogbo ìṣòro ayé ni àti kékeré níwájú Ọlọ́run kò tó nǹkan kan rárá. Ṣáàtì nígbàgbọ́ nínú àdúrà rẹ̀ o. Ọ̀rọ̀ rẹ̀ àdáyọ̀ wá kálẹ́lúyà o. Lẹ́yìn Jésù mi o, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Ọba mi mọ́ lọ́ba tí mo ti o. Bàbá mo mọ orúkọ rẹ̀, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀ o. Ọ̀rẹ́ ayé kí ló jẹ́ mọ́ o? Òun asán ìmúlẹ̀ mo foni. Ṣùgbọ́n Jésù Kristi adúró ti ní lọ́jọ́ ìṣòro. Àtúfara tí mo mọ orúkọ rẹ̀ o. Lẹ́yìn Jésù mi o, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Ọba mi mọ́ lọ́ba tí mo sìn. Bàbá mo máa mọ orúkọ rẹ̀, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Bàbá mi mọ́, alágbára mo mọ orúkọ rẹ̀ o. Bàbá mo máa mọ orúkọ rẹ̀ o. Alágbára mo mọ orúkọ rẹ̀ o. Àtòbájáyé mo mọ̀ o. Alágbára mo mọ̀. Àwímáyé wo mo mọ̀ o. Ìyanu ológo dídá. Àti pọ̀pọ̀ ìkúdà bàbá mi yóò máa ṣe báyìí. Alágbára mo mọ orúkọ rẹ̀. Akiri sórí ọba sórí kiri o. Gíga òkè ńláńlá. Kábíyèsí ọba tẹ́rẹ̀ rẹ̀ kárí ayé o. Kí ló lè ṣe olùgbàlà aráyé? Atún ayé mi ṣàtún ayé ẹ̀ṣá sọ̀rọ̀ wá dayọ̀. Kí ló lè ṣe ọba wímáyé wù mí o. Kábíyèsí o. Aláyàlẹ̀ o. Kábíyèsí o. Àtúbọ̀jáyé o. Kábíyèsí rẹ̀ ọba ìyanu. Alágbára mo mọ orúkọ rẹ̀. Orúkọ Jésù máa jẹ́ fún èmi àti ẹ. Ó máa sọ gbogbo òkè ìṣòro wa di pẹ̀tẹ́lẹ̀. Á yanjú ọ̀rọ̀ wa pátápátá lọ́dún ìlú orúkọ Jésù. Àmín.